Jonathan gbalé ẹjọ́ lọ. Ó ní ẹnìkan ò lè sọ pé kí n má dupò ààrẹ ní 2027 o. Umoru Maha ojú ìmàlẹ́ òkú ò lọ́tí. Òwe àwọn àgbà ayé àtijọ́ nígbà tí wọ́n bá fẹ́ fi ẹni tó ń pe ara ẹ̀ ní màlẹ́ ṣe yẹ̀yẹ́ ni. Tó lóun ń kírun òun ń yan sàká òun ń tẹ̀lé súnà tó wá dé ìsọ̀ ológùrọ̀ tó ń lọ tó ń bọ̀ tó ń pòyì tó yá tó lóun kàn fẹ́ wòran bí wọ́n ti ń mẹ́mu ni tó ń béèrè bóyá ògùrọ̀ sì ń dùn bí ìgbà tí òun fi kọ́kọ́ mú. Ìgbà wo ni wọn ò ní fi ahá ògùrọ̀ kan lọ̀ màlẹ́? Ó dàbí bí ọ̀rọ̀ Goodluck Jonathan ti rí nìyẹn. Wọ́n ní kó jẹ́ ó léegun burúkú ni. Wọ́n ní kó sọnù ó ní bí òun ti ń wò yìí ó dàbí pé ẹran díẹ̀ wà níbẹ̀. Èwo lọ̀rẹ́ wa fẹ́ ṣe gan-an? Àìpẹ́ yìí ní ọjọ́ 22 oṣù kẹrin tó kọjá yìí Jonathan wà lọ́dọ̀ ààrẹ Bọ́lá Tinubu. Èyí tó fi hàn pé ọkùnrin olórí Nàìjíríà tẹ́lẹ̀ náà ní iṣẹ́ tó ń ṣe fún ìjọba yìí pàápàá lórí ọ̀rọ̀ òṣèlú àti ìdàgbàsókè West Africa. Bẹ́ẹ̀ náà sì ni lánàá òde yìí ọkùnrin kan tó lóun fẹ́ du ipò ààrẹ Nàìjíríà lórúkọ ẹgbẹ́ òṣèlú ADC Muhammad Hayatuddin gbé fọ́ọ̀mù tó gbà ó lọ́ọ́ fi hàn Jonathan. Ó ní òun wá gbàṣẹ kí òun tó bẹ̀rẹ̀ sí í jáde ni nítorí olórí là á forí fún. Bí Jonathan kò bá ní kí òun máa lọ òun ò jẹ́ jáde. Hayatuddin wà nínú àwọn tí wọ́n bá Jonathan ṣiṣẹ́ nígbà tó jẹ́ igbákejì ààrẹ Nàìjíríà. Ó sì tún bá a ṣiṣẹ́ nígbà tó jẹ́ ààrẹ apàṣẹwàá. Òun tó jẹ́ kó ṣe bí eégún ńlá tí kò gbọdọ̀ jáde láì júbà àgbà nìyẹn pé olórí là á forí fún, ẹni tá a bá bá lábà ní bàbá ẹni. Ṣùgbọ́n Jonathan fúnra ẹ̀ èwo ló fẹ́ ṣe? Ìbéèrè yìí ò ní wáyé bí kò jẹ́ àwọn ọ̀rọ̀ tó ń sọ àti ìgbésẹ̀ tóun náà ń gbé. Yàtọ̀ sí tàwọn tí wọ́n lọ bá a pé kó wá du ipò ààrẹ tó lóun yóò máa rò ó ní ọjọ́bọ̀ Alámísì tó kọjá yìí tí àwọn yẹn lọ bá a ní ọ́fíìsì ẹ̀ tó sì ní òun yóò fi ọ̀rọ̀ náà lọ àwọn èèyàn káàkiri kí òun tó mọ èyí tí òun yóò ṣe. Àwọn èèyàn gbàgbọ́ pé tí kò bá ní í ṣe tàbí tí kò fẹ́ dá sọ̀rọ̀ ààrẹ jíjẹ kò ní í fún wọn nírú èsì bẹ́ẹ̀. Lójú ẹsẹ̀ ni yóò ti sọ pé ẹni tó wà níbẹ̀ báyìí ọ̀rẹ́ òun ni tàbí pé òun náà wà nínú àwọn tí wọ́n jọ ń ṣèjọba yìí bí ìjọba náà yóò ti dá ní kí gbogbo àwọn máa ṣe. Àmọ́ Jonathan kò sọ bẹ́ẹ̀. Ó lóun yóò fi lọ àwọn àgbà ni ìyẹn làwọn èèyàn ń gbé yẹ̀wò lọ́wọ́. Àmọ́ ní ọjọ́ kejì ìpàdé òun àtàwọn ọ̀dọ́ yìí Jonathan gba ilé ẹjọ́ lọ. Ohun tó sì jẹ́ kí ọ̀rọ̀ náà mú ìyanu dání rèé tí ọ̀pọ̀ sì gbà pé nǹkan kan wà nínú ọ̀rọ̀ ọkùnrin gómìnà ìpínlẹ̀ Bayelsa tẹ́lẹ̀ náà tí kò tíì sọ fẹ́nìkan. Ìdí ni pé Jonathan gba lọ́ọ̀yà ńlá SAN ó sì ní kó lọ tako ẹjọ́ kan tí wọ́n pe òun nílé ẹjọ́ kó sì fẹsẹ̀ ẹ̀ múlẹ̀ pé kò sẹ́ni tó lè lé òun tàbí tó lè sọ pé kí òun má dupò ààrẹ ní Nàìjíríà mọ́, pé kí adájọ́ Peter Lifu da ẹjọ́ náà nù kó sì pa á láṣẹ pé òun lè dupò ààrẹ ní 2027 yìí bí òun bá fẹ́. Chris Uche lórúkọ àgbà lọ́ọ̀yà tó gbà yìí. Ilé ẹjọ́ gíga ìlú Àbújá ni wọ́n sì ti ń rojọ́ náà níwájú adájọ́. Ohun tó ṣẹlẹ̀ ni pé ọkùnrin kan Jọmire Jídé Òbí ló pe ẹjọ́ yìí ní ọjọ́ 6 oṣù kẹwàá ọdún 2025 tó kọjá nígbà tó sọ pé òun gbọ́ ariwo táwọn èèyàn ń pa lórí ayélujára àti nínú àwọn ìwé ìròyìn gbogbo pé kí Jonathan tún máa bọ̀ kó wá du ipò ààrẹ. Ìdí tí òun fi lọ pe ẹjọ́ náà kò yé ẹnìkan o. Abẹ́rẹ́ sọnù wọ́n ké sí babaláwo nígbà tí ẹni tó lọ̀rọ̀ wà nílùú kí ló dé tí ò lọ sọ́dọ̀ ẹ̀ tó wá jẹ́ ilé ẹjọ́ ló gbà lọ. Ṣá o ọkùnrin yìí ló pe ẹjọ́ tó ní ọ̀kan nínú àwọn tó fẹ́ràn títẹ̀lé òfin ní Nàìjíríà lòun pé nígbà tí wọ́n ti kọ́kọ́ búra fún Goodluck Jonathan ní ọjọ́ 5 oṣù karùn-ún ọdún 2010 nígbà tí ààrẹ Umaru Yar'Adua jáde láyé tí Jonathan sì ṣe ìjọba náà títí di ọdún 2011 tó tún du ipò ààrẹ tó sì wọlé tí wọ́n tún búra fún un ní ọjọ́ 29 oṣù karùn-ún 2011 pé kí ilé ẹjọ́ sọ pé kò lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti tún du ipò ààrẹ Nàìjíríà mọ́ torí ohun tí òfin wá sọ ni pé ẹnikẹ́ni tí wọ́n bá ti búra fún lẹ́ẹ̀mejì wọn ò tún gbọ́dọ̀ búra fún lẹ́ẹ̀kẹta. Ọkùnrin náà ní òun sáré wá sílé ẹjọ́ ni nítorí bí òun ò bá tètè sáré wá bẹ́ẹ̀ bí wọ́n ti ń fa Jonathan lọ tí wọ́n ń fà á bọ̀ yìí òun náà lè jáde pé kó lóun yóò du ipò ààrẹ nítorí ẹ̀ ló ń ṣe wá pé kí ilé ẹjọ́ tètè dá a lẹ́kun kí wọ́n sọ fún un pé ipò ààrẹ Nàìjíríà kò tún tọ́ sí i mọ́.
ká sọ tòótọ́ o, ohun tó ń jẹ́ kí ọ̀rọ̀ Goodluck Jonathan kó wàhálà bá àwọn èèyàn nínú ẹgbẹ́ òṣèlú APC kò yé ẹnìkan o, nítorí gbogbo wàhálà tó ń lọ yìí àwọn ni wọ́n wà nídìí ẹ̀. Bẹ́ẹ̀ àkọ́kọ́ kọ́ nìyí o, láti 2015 ni nígbà tí wọ́n fẹ́ dìbò ní 2015 bí ọkùnrin kan tó padà wá di alátìlẹyìn APC kan ṣe lọ sílé ẹjọ́ rèé. Ó sì bẹ̀rẹ̀ wàhálà náà láti 2012 kí àwọn APC pàápàá tó dé. Àmọ́ bí APC ti dé lòun rìn súnmọ́ wọn tí àwọn náà rìn súnmọ́ wọn. Wọ́n sì kópa nínú ẹjọ́ tó pè náà. Chrisiakos Njoku lórúkọ ẹni tó pe Jonathan lẹ́jọ́ yìí nígbà náà, tó ní òun pe ẹjọ́ náà pé kò gbọdọ̀ kópa nínú ìdìbò 2015. Àmọ́ nígbà tó di inú oṣù kínní ọdún 2014 lọ́jọ́ 21 oṣù náà, adájọ́ Mudashiru Oníyangi dájọ́ pé kò sí ohun tó ṣe tí Jonathan kò lè du ipò ààrẹ, pé èyí tó ṣe ní 2010 yẹn ohun tó ṣẹlẹ̀ ló fà á, kì í ṣe pé ó kàn déédéé gba ipò ààrẹ, ọ̀gá ẹ̀ ló kú. Àwọn èèyàn náà kò gbà o, wọ́n lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn. Àmọ́ ní ọjọ́ 3 oṣù kejì ọdún 2015 wọ́n dájọ́ níbẹ̀ pé kò sí ohun tó ṣe Jonathan, kí wọ́n fi í sílẹ̀ kó du ipò ààrẹ o. Ohun tó jẹ́ kí Jonathan lè dupò ààrẹ ní 2015 nìyẹn. Ó dupò náà kò sì wọlé. Nígbà tó tún di ọdún 2022 àwọn APC náà kan tún kó ara wọn jọ. Andy Solomon àti Ìbíye Abraham ló ṣáájú wọn. Ọmọ ẹgbẹ́ APC ní gbogbo wọn. Wọ́n ní kí wọ́n dá Jonathan dúró pé kí wọ́n má jẹ́ kó du ipò ààrẹ. Ní ọjọ́ 27 oṣù karùn-ún ní 2022 adájọ́ Isa Hamandachen dájọ́ nílé ẹjọ́ gíga ní Yenagoa pé kò sí kinní kankan tó dá Jonathan dúró, pé àtúnṣe òfin kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe nígbà náà kò kàn án, nítorí gbogbo ohun tí wọ́n torí ẹ̀ fẹ́ dá a dúró yìí ti wáyé kí òfin tuntun náà tó jáde ní 2018. Gbogbo àwọn ìdájọ́ oríṣiríṣi yìí ló wà nílẹ̀ kí ìjọ mari Jídé Òbí tó tún gba ilé ẹjọ́ lọ pé kí wọ́n má jẹ́ kí Jonathan dupò yìí sẹ́ẹ̀. Ohun tí yóò sì ya àwọn èèyàn lẹ́nu jùlọ nínú ọ̀rọ̀ ọkùnrin yìí ni pé ní 2023 òun ni lọ́ọ̀yà àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan, Kingdom Human Rights Foundation, tó pe Bọ́lá Tinubu lẹ́jọ́ nígbà náà pé kí wọ́n má jẹ́ kó dupò ààrẹ Nàìjíríà. Ohun tí àwọn lọ́ọ̀yà Tinubu, èyí tí Lati Fagbemi ṣáájú wọn sì sọ nígbà náà ni pé ẹnìkan tó ń da lúrú pọ̀ mọ́ ṣàpá, asorun iwájú pọ̀ mọ́ tẹ̀yìn lọkùnrin náà ń ṣe. Àmọ́ àwọn èèyàn ti fún un lórúkọ tuntun lásìkò yìí pé àwọn APC ló ń ṣiṣẹ́ fún. Bí èyí jẹ́ irọ́ bó jẹ́ òótọ́ yóò ṣòro láti mọ̀, torí kò fi orúkọ APC sínú ẹjọ́ ẹ̀. Ó kàn jáde pé wọn ò gbọdọ̀ jẹ́ kí Jonathan kọ̀ǹtẹ́ẹ̀sì náà ni. Ṣùgbọ́n nítorí pé kò sí èyí tó yẹ kó kan Jonathan nínú ọ̀rọ̀ náà, nígbà tí kì í ṣe pé ó fẹ́ du ipò ààrẹ mọ́, láwọn èèyàn ṣe wá ń wò ó báyìí pé kí ló dé tí òun náà ń náwó nára lórí ọ̀rọ̀ yìí, kí ló dé tó múra sí ọ̀rọ̀ náà pé kò sí ẹni tó lè dá òun dúró kó sọ pé kí òun má dupò ààrẹ ní 2027 tí òun bá fẹ́ bẹ́ẹ̀. Àwọn tí wọ́n ń wòye ọ̀rọ̀ náà ní kíní náà kò rí bẹ́ẹ̀ o, pé ròyìnròyìn bá Jonathan fúnra ẹ̀ ni, kò sì tí ì mọ èyí tí yóò ṣe. Ohun tó wà lọ́kàn náà ni láti túnṣe olórí ìjọba Nàìjíríà fún ọdún 4. Ohun tó ń sọ ni pé gbogbo ohun tí òun kò mọ̀ nígbà tí òun wà níbẹ̀ lákọ̀ọ́kọ́ òun ti mọ̀ dáadáa báyìí. Àwọn ohun tó sì yẹ kí òun ṣe tí òun kò ṣe, gbogbo ẹ̀ ló ti yé òun. Ó sì dá òun lójú pé òun mọ ohun tí òun lè ṣe fún Nàìjíríà láàrin ọdún 4 tí àyípadà rere yóò fi bá wa. Bẹ́ẹ̀ ni ìbá tilẹ̀ dúró fún ìgbà díẹ̀, ṣùgbọ́n jọ pé tí àsìkò yìí bá ti lọ kìnní náà parí nìyẹn, nítorí láti 2031 lọ ará Àrẹwà nìkan ni yóò lè dupò ààrẹ. Bí òun bá sì ní kinní kan ṣe pẹ̀lú ipò náà, àsìkò tí òun lè dúró rèé. Bí bẹ́ẹ̀ kọ́ òun yóò ti darúgbó nígbà tí kinní náà yóò bá tún kan àwọn ará gúúsù níbí. Àrùn kan náà ló jọ ń ṣe òun àti Peter Obi lórí ọ̀rọ̀ yìí. Ṣé ohun tí Peter Obi náà ń sá fún ni pé bí ọdún 2027 yìí bá ti lọ, kò sí bí òun yóò ti dupò náà ní 2031, ayé yóò pariwo lé òun lórí ni. Jonathan mọ̀ pé nínú ìbò tó ń bọ̀ yìí náà, ìjà burúkú ní Àtíkù Abubakar yóò tún bá ààrẹ Tinubu jà, yóò sì bá a jà títí tí kinní náà yóò fi fẹ́ bọ́rálẹ̀ mọ́ gbogbo wọn lọ́wọ́. Bóyá bí ìjà yìí bá le, àwọn aráàlú lè yíjú sí ọ̀dọ̀ òun tí wọn yóò sì pa àwọn méjèèjì tì. Ṣùgbọ́n kinní náà kò dá a lójú dáadáa, nítorí èrò yìí kò jọ pé ohun tó lè ṣeé ṣe ni o, àti pé ọ̀rọ̀ náà lè mú àbùkù lọ́wọ́, ohun tí yóò jẹ́ kó mọ ohun tí yóò ṣe gan-an nìyẹn. Ìyẹn náà ló ṣe jẹ́ pé èèyàn kan kò lè sọ
pé bí Jonathan yóò ti rin ìrìn ẹ̀rẹ́ kí àsìkò ìbò yìí tó àmọ́ ohun tí yóò ṣáájú náà ni kí ilé-ẹjọ́ kọ́kọ́ dáa pé kò sí kinní kan tó dì í lọ́wọ́. ohun tó ṣe rán àwọn lọ́ọ̀yà tiẹ̀ náà lọ sílé-ẹjọ́ yìí rèé torí ìdájọ́ náà ní í ṣe pẹ̀lú ìgbésẹ̀ yòówù tó bá fẹ́ gbé. ṣé Goodluck fẹ́ kojú Tinubu ni àbí ó kàn fẹ́ fi kinní ọ̀hún rún mú lásán? ìdájọ́ dọ̀la ọjọ́ Monday ọjọ́ ajé ọjọ́ 11 oṣù karùn-ún yìí á wo ohun tí ilé-ẹjọ́ fẹ́ sọ. lẹ́yìn náà á wo ohun tí Jonathan fúnra ẹ̀ fẹ́ ṣe. Ọláyíwọlá alága ló ń ṣe àyẹ̀wò sí ọ̀rọ̀ Jonathan pẹ̀lú ẹjọ́ tí wọ́n pè é pé kò gbọ́dọ̀ dupò ààrẹ mọ́ tó sì ń ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. a kú ìsinmi ọ̀sẹ̀ yìí o.